2026 ni ó mọ̀ jẹ́ àsokódó ó mọ̀ sí fàtí jẹ àti mú wá bí ó há àbẹ̀wò lòfin tí wọ́n tún gbédè ní ìsìn wọ́n mọ̀ ní ẹni tán bá ti rí tóun àti married man tán ti ń lálàkúkú lálàá ara wọn ẹ̀wọ̀n ọdún 10 ni ọlọ́kùnrin gan yóò tún san mílíọ̀nù 2 ẹ̀wọ̀n ọdún 10 tí ò ní àní-àní nínú wọ́n mọ̀ jẹ́ àsokódò olùwárí bá tún dókó rẹ̀wọ̀n ní tí ò tiẹ̀ wá yé mi ni pé ṣé lóòótọ́ ni wọ́n ṣòfin tuntun yìí ni torí ò yé mi o ọ̀rọ̀ ti dojúrú látìgbà tí mo ti rí bó o ló jẹ́ ọdún 10 bíi ti bó o lésùdókó mílíọ̀nù 2 lésùyànlè kò fi gbogbo ara yé mi ẹ dákun ẹ bá rí láyé àgbọn tọ̀dọ̀ yín náà ẹ mọ̀ jẹ́ mọ èyí ó mọ̀ sórí ẹrù òfin tuntun yìí mọ̀ sórí ẹrù inú ìyàwó ilé ò mọ̀ dùn ní báwọn ó tiẹ̀ ti dáa báwọn ó sórí ẹrù òfin tuntun yìí kò yé mi bó o ló jẹ́ síbẹ̀ náà lórí síbẹ̀ lórí kéèyàn ó gba pọ́nrán ó sì rèé lo ọdún 10 lẹ́wọ̀n ó pọ̀ o ó pọ̀.